أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي تعطف العز وقال به. سبحان الذي لبس المجد وتكرم به. سبحان الذي لا ينبغي التسبيح إلا له. سبحان ذي الفضل والنعم سبحانه. سبحان ذي المجد والكرم سبحانه. سبحان ذي الجلال والإكرام سبوح قدوس رب الملائكة والروح. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. أستغفر الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Akí Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣà wá lẹ́ṣà nínú àwọn ẹ̀dá tó dá láti lè jẹ́ ẹrú aláwẹ̀, láti wà lórí ọ̀nà Islam. A tún dúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣẹ̀ wá lẹ́ṣà, tó fi wá sínú ẹrú tí ó lálàáfíà láti lè gbà àwẹ̀ náà. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣà wá lẹ́ṣà, tó fi wá sí inú ẹrú tí yóò máa wá ọ̀nà láti gbọ́rọ̀ Ọlọ́run. A dúpẹ́ Ramadan náà ṣojú wa, ẹ̀kíní ń bẹ ó kọjá, ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run tún ní ó ṣojú wa. Kìí ṣe mímọ̀ ṣe wa, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún wa. Abẹ lọ́wọ́n ọba kó já láṣẹ pẹ́, abẹ kó já láti bọ̀ tán rere nídìí ìsìláàmù, abẹ kó já láti bọ̀ tán rere nídìí ìmánu. Ẹ̀yin ẹrúsìn Olúwa, ẹ̀yin olùfẹ́ wa nínú Ọlọ́run, a kíra wa lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, lẹ́yìn tá a ti tọrọ kí a ti gẹ̀fà nábì Muhammadu, tá a tọrọ fún dodo àwọn ànábì Ọlọ́run, tá a tọrọ fáwọn àfáà wa àtàwọn òbí wa, a kíra wa lọ́kùnrin lóbìnrin wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lágbólé ọ̀rọ̀ Ọlọ́run nínú suratu Hud, èyí tí a ní Jóṣù wa títí tá a fi rí ìyọ́nú Ọlọ́run, títí tá a fi ṣe kòńgẹ́ àforíjìn Ọlọ́run tọ́lọ́run ò ní sù wá ṣe. A máa bá a lọ bẹ́ẹ̀, a máa bá a lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn ànábì Ọlọ́run náà ti ṣe tí wọ́n fi kú. Wọn ò ní sinmi, kò sí ìsinmi nídìí iṣẹ́ Ọlọ́run, kò sí bírèkì nídìí iṣẹ́ Ọlọ́run lópin ìgbà tí ìyọ́nú Ọlọ́run tá à ń wá náà bá lópin, àforíjì Ọlọ́run ọba nígbà tóun náà bá lópin,
a máa ṣe títí tí ọlọ́run fi lóun gbà wá lẹ́rú ni. Ọlọ́run máa kà wá kúnnú àwọn ẹrú ẹ̀. Ọlọ́run máa yá fi wá kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Ibi tí atọ́kíw náà dé lánàá òun ni aya 101 níbẹ̀ la dúró sí. Ibi tọ́lọ́run ti sọ̀kalẹ̀ ìtàn Firaun àti Musa. Ìtàn náà gùn púpọ̀ nínú suratu Hud. Ọlọ́run fọ́ sí wẹ́wẹ́. Ìtàn náà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wáyé láwọn nínú súra tó pọ̀ bíi Qasas, bíi suratu Al-Baqara. Ìtàn Musa ń bẹ ńbẹ̀, kò sí ti Farao ń bẹ lọ títí. Bíi suratu Al-A'raf, ìtàn Firaun àti Musa ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ ńbẹ̀ bíi suratu Taha àti súra ó tún ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, suratu Shu'ara. Àmọ́ nínú suratu Hud Ọlọ́run kàn fún wa lápèjúwe ráńpẹ́ díẹ̀ nínú tàn Firaun àti Musa. Wa ni wa kadhalika akhadhu rabbika idha akhadha al-qura hiya zalimatun inna akhadhahu alimun shadid. إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود وما نؤخره إلا لأجل معدود. Ọlọ́run ní wa kadhalika akhadhu rabbika bá ṣe bá àwọn ìjọ Firaun náà wí. Ìjọ tá Nábì Mùsá jíṣẹ́ fún tí wọ́n gbọ́rọ̀ Ọlọ́run. Tẹ́sí pé ti Firaun náà wọ́n ṣe tọ́lọ́run. Gẹ́gẹ́ bá ṣe bá àwọn ìjọ Nuhu wí tá a fomi pa wọ́n rẹ́. Gẹ́gẹ́ bá ṣe bá àwọn ìjọ Ànábì Hudu Adàlùlá tá a fatẹ́gùn pa wọ́n rẹ́. Gẹ́gẹ́ bá ṣe bá àwọn ìjọ Ànábì Sọ́líhù wí àwọn ìjọ Thamudu tá a fariwo pa wọ́n rẹ́. Gẹ́gẹ́ bá ṣe bá àwọn ìjọ Ànábì Lútù wí tá a lẹ̀ wọ́n lóko ta ní kílí òyípo mọ́ wọn lérí. Àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a ti bá wí nínú àwọn ìjọ. Ọlọ́run ní wa kadhalika bẹ́ẹ̀ akhadhu rabbika lọ́lọ́run ṣe máa gbá ẹrú mú ẹni tọ́lọ́run bá fẹ́ bá wí. Wa kadhalika akhadhu rabbika ẹni Ọlọ́run bá fẹ́ gbámú. Ọlọ́run ti dẹ́ ẹlẹ́kẹ̀ ó wá ṣe tán tó fẹ́ mú. Ọlọ́run níbi mo ti máa mú yàn nù ní. Idha akhadha al-qura wa hiya zalimatun nígbà tí ń bá mú odindi ìlú tí wọ́n ti ń ṣàbòsí, ìlú tí gbogbo àwọn ará abẹ̀ tí wọ́n mọ nǹkan míì tó tayọ àbòsí, nígbà tí ń bá fẹ́ bá wọn wí bí mo ṣe máa ń ṣe nìyẹn. Inna akhadhahu alimun shadidun. Ìgbámú èmi Ọlọ́run tí ń bá fẹ́ mú yàn ẹni ń bá fẹ́ mú. Múmú tí máa mú wọn múmú tó lé ní akhadhahu alimun shadidun. Ìmúnira, ìmútọ́ lágbára tí ọ̀sẹ́ni tó lè gbà á lọ́wọ́ mi ni mo máa mú dodo tí ń bá fẹ́ mú. Ọlọ́run mọ̀ mú wa. Ọlọ́run ń jẹ́ ká máa kọ́gbọ́n pé dodo tán tóun pa fún wa láti bẹ̀rẹ̀ súra yìí tó ṣe pa ti Nuhu, tó pa ti Hudu, tó pa ti gbogbo ànábì Ọlọ́run yòókù. Òun pa fún gbogbo ará Mákà àti gbogbo àwa tá a tún máa dé lẹ́yìn wọn. Ká má bàa kà á kún ìtàn lásán, ká lè mọ̀ wípé táwa náà tá a bá dásẹ̀ lé ìlànà àwọn tí Ọlọ́run pìtàn wọn fún wa yìí nínú àbòsí, nínú àìgbọ́ Ọlọ́run ọba gbọ́, tá a bá dásẹ̀ lé lánàá wọn, irú ìyà tó jẹ wọn ó sì ṣẹ́kù lọ́dọ̀ Ọlọ́run ọba kò tí ì tán. Pankẹ́rẹ́ tọ́lọ́run fi nà wọ́n, kòbókò tọ́lọ́run fi nà wọ́n, ó ṣẹ́kù lọ́dọ̀ Ọlọ́run ọba kò tí ì tán. Ọlọ́run ní wa kadhalika akhdhu rabbika bọ́lọ́run ọba rẹ̀ ṣe máa gbà nǹkan múnú. Idha akhadha al-qura níjọ́ tó bá fẹ́ gbá ìlú kan mú pé mo fẹ́ dìlì pẹ̀lú wọn, mo fẹ́ jẹ wọ́n yà. Wa hiya zalima tí aráàlú yẹn sì jẹ́ alábòsí. Gbogbo ìlú tí wọ́n bá ti kúndùn àbòsí, tí wọ́n kúndùn jàǹbá, Ọlọ́run ní bí mo ṣe máa ń mú wọn nìyẹn. Inna akhdahu alimun shadid. Gbogbo alábòsí, gbogbo ẹni tí mú tẹni ẹlẹ́ni mọ́tì ẹ̀ wá sí ńláńlá rè fún gbogbo wa. Ìran mẹ́ta ni àbòsí tọ́mọ ènìyàn máa gbáyé ṣe. Ìran mẹ́ta. Àbòsí kan bẹ tó yẹ sí pé Ọlọ́run ni a máa ṣe fún. Ọmọ ènìyàn láyà débi pé a tún lè ṣàbòsí sọ́lọ́run ọba tó dá wa. Táàtù ṣe Ọlọ́run ọba lábòsí. Abẹ́ni bá ṣẹbọ kò tí ì ṣàbòsí. Ọlọ́run ní inna shirka la dhulmun azim. Ẹni tó bá mú orogún papọ̀ mọ́ Ọlọ́run ọba àbòsí ńláńlá ló ṣe, kì í ṣàbòsí díẹ̀.
ọba tó ṣẹ̀dá rẹ, ọba tí ń ṣe jẹ ẹ̀mú fún ọ, ọba tí ń fi ṣọ́ṣọ́, ọba tí ń gbé ọ lékè ọ̀tá. àìmọye ewu ló ti wú ọ tí wọ́n gan ọ̀mà ó sì lè láíláí mọ̀ tó fi déwájú ọlọ́run jọ́ àlùkìyámà pé ńjọ́ kan ń bẹ láyé tó ti kù sáátà kó kú. ọlọ́run ọba fún rẹ̀ ló fa àwọn màláíkà tó fi tì ọ́ lóní kí wọ́n yọ kúrò nù ewu ìwọ onímọ̀. àìmọye oore bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún wa. ńgbà tó wá fẹ́ dúpẹ́ oore náà àbí tó fẹ́ jírẹ́ bẹ́ẹ̀ sí nǹkan kan torí bùkátà tó ní àbí nítorí ẹrù kan tí ń bà ọ wá lọ sọ́dọ̀ nǹkan míì tọ́lọ́run ọba dá, nǹkan míì tọ́lọ́run ọba ń ṣe jẹ ẹ̀mú fún ńlọ wá gbójúlé. ọwọ́ àti àbùsárí àtàbùsàdí nínú gbẹ́rẹ́, nínú ọṣẹ tá a fi wẹ̀, nínú kí ni wọ́n tún máa lò, nínú òǹdè àti gbogbo nǹkan tọ́mọ ènìyàn rò pé fúnra ara òun lòun lè wá agbára fúnra ara òun, kì í ṣagbára ọlọ́run ọba ló lè sọ òun. ọ̀dà òǹdè wo ló dé ńjọ́ tó ń bẹ nù ìyá rẹ̀, ńjọ́ tó ń jẹ oyún inú, kí ló dé mára ń bẹ̀ tọ́lọ́run fi ń protect rẹ̀ ń bẹ̀ tábúrò òfìṣẹ́ ọ́. ọmọ iye bí tí wọ́n gbé oyún rẹ̀ gbà, wọ́n gbé oyún rẹ̀ gbà nú ọjà bí táwọn àlìjẹnú máa pọ̀ sí. wọ́n gbé oyún rẹ̀ gba orí àtàn níbi táwọn àlìjẹnú máa pọ̀ sí. wọ́n gbé oyún rẹ̀ rin òru níbi táwọn àlìjẹnú máa pọ̀ ń ta. wọ́n gbé oyún rẹ̀ rin ọ̀sán lásìkò táwọn àlìjẹnú máa pọ̀ ń ta. àtàwọn olójú bú nínú àwọn èèyàn, àwọn tí wọ́n ní fẹ́ kí aboyún sọ̀ láyọ̀. bó lọ́lọ́run ṣe kó ọyọ lọ́wọ́ gbogbo wọn níjọ́ tó tí ì gbọ́n, níjọ́ tó tí ì mọ ògùn kankan ṣe, níjọ́ tó wá délé ayé lọ wá ṣe bí dí ọmọkùnrin ò tó. ẹni bá ṣẹbọ sọ́lọ́run ọba àbòsí díẹ̀ kọ́ ló ṣe, àbòsí ńláńlá ló ṣe. ọmọ ènìyàn máa ṣàbòsí sọ́ba tó dáa. ẹlẹ́ẹ̀kejì ìran àbòsí tọ́mọ ènìyàn tún máa gbáyé ṣe, òun ni àbòsí tó bá ṣe sẹ́mi ara ẹ̀, ìyẹn tún lè ṣe rẹ̀ lábòsí ńjọ́ míì. nígbà tọ́lọ́run bá ní má débi nǹkan báyìí, má débi ọtí mímu, má mutí, ọ̀wá lọ mutí. ṣẹ́rankẹ́ni tó mutí kò ṣẹ́ ẹnì kankan, ẹnìkan ò lè sọ pé ńgbà tó mutí nísìnyí ọ̀nà ìgbà tó gbà kó bá mi ní. ó mutí, ó tilẹ̀kùn mọ́rí, ó mutí, ó yó, ọlọ́run sì ní ọmọ mu. nígbà tó bá kó yàjẹra rẹ̀ ńjọ́ àlùkìyámà níwájú ọlọ́run, sọ́mọ́ ipò ọ̀ṣàbòsí fúnra rẹ̀, ọ̀ṣàbòsí fúnra rẹ̀. gbogbo ntọ́lọ́run bá ní ẹ má débẹ̀, ẹ má débẹ̀, ẹni bá lọ larí mọ́ kan bẹ́ẹ̀ ó ti ṣàbòsí fúnra ẹ̀. ìran kejì nínú àbòsí. ìran kẹta àbòsí, òun wà ní tó ṣe fẹ́ dẹ ọlọ́run ẹgbẹ́ rẹ̀, ẹ̀dọ́ ọlọ́run ẹgbẹ́ rẹ̀ bóyá ó kéré ni o, ó dàgbà ni o nínú ẹ̀dá, kódà bó jẹ́ ẹranko tó bá yàn án jẹ àbọ̀ ṣàbòsí fún lọ́nà kan sọ́nà kejì, odindi àbòsí tọ́lọ́run máa ṣèṣirò ẹ̀dá lérí ẹ̀ tí máa béèrè lélẹ́yìn náà. tọ́lọ́run sì lérí fún wa pé fala tadhalamu, ẹ má ṣàbòsí fúnra yín. nínú hadithi al-Qudusi tá nàbí sallallahu alaihi wasallam lọ́lọ́run ní fala tadhalamu, ẹ má ṣàbòsí fúnra yín. anabi sallallahu alaihi wasallam ní inna allaha, aya yìí náà lànàbí ń kà fáwọn sahaba, allahu akbar. aya ta kéwù kàn yìí tó ní wa kadhalika akhdhu rabbika idha akhadha al-qura wa hiya zalima inna akhdahu alimun shadid. aya yìí náà lànàbí sallallahu alaihi wasallam ń kà fáwọn sahaba ńjọ́ kan tó ní inna allaha la yumli lidh-dhalimi. ọlọ́run máa dẹ gbogbo ẹni tí ń bá ń ṣàbòsí, tí mú tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀. ó jẹ gbèsè ó fẹ́ san, wọ́n wá ń lé ọ káàkiri ní gbèsè tó fomi ẹkún, ojú àánú ló fi yá ńjọ́ tó fẹ́ yáwó náà. wọ́n wá yá ọ tán, apá kan wá ká ọ mọ́. àbẹ́ni tó tiẹ̀ yọ lówó jẹ́ nìkan tó ní tìjú, kò mọ bá ṣe ń sinwó, ó sì dájọ́ fún wọn pé ìjọba yìí ni mo nídìí owó mi. ó wá ti torí pé kò béèrè, ó wá ń fowó yẹn gbọ́ bùkátà mi lọ́nà pé kò ṣá ti béèrè, kò ṣá ti pòun nídìí owó nísìn. tó wọn bá pòun nídìí owó nísìn tí ó bá béèrè, ṣé kò yẹ kí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí pé jọ́tọ̀ dá fún ti pé? gbogbo ẹni tó bá ti mọ àmú tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀, tánàbí sallallahu alaihi wasallam sọ pé matlul ghaniyyi zulmun. ẹni tí wọ́n yá lówó tó ti lówó lọ́wọ́ láti dáwó náà padà tó wá ń sọ pé wọ́n ṣá ti dà mí láàmú, láńlọ́ọ̀dù mi ọ̀ṣá mọ́ kọ̀ ṣá ti lé mi jáde, jẹ́ mọ́ fowó ìgbọ́ bùkátà mi lọ́nà. ànábì ní àbòsí ló ṣe, nínú àbòsí tọ́lọ́run sọnù. ànábì wa ní inna Allaha la yumli lidh-dhalimi, ọlọ́run máa dẹ gbogbo ẹni tí bá ń ṣàbòsí ó kéré ó tóbi, yóò máa dẹ lẹ́kẹ̀, yóò máa lọ lára, yóò máa ṣe bóun gbọ́n, yóò sì máa ṣe béèrè òun pé òun máa yín nìkẹ́ ayé, òun lágbárí. ọmọ bí wọ́n ṣe ń wọ́ owó kúrò lákàntì àwọn kan, ọmọ bí wọ́n ṣe ń jẹ ọmọ ọ̀dọ́ lówó tí yóò ní san, ọmọ bí wọ́n ṣe máa gbẹ́sẹ̀ lé ogún àbúrò bàbá rẹ̀, ọmọ àbúrò bàbá rẹ̀, ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tógun rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀, àbọ̀mọ àbúrò rẹ̀ tógun rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀. bàbá wọn fayé lẹ̀, wọ́n sì handle property wọn lé ọ lọ́wọ́. ìwọ gbọ́ngbọ́n mọ bí wọ́n ṣe máa gbẹ́sẹ̀ lé ogún ológun, ọmọ bí wọ́n ṣe máa jẹ ọmọ ọ̀dọ́ ní owó oṣù tí yóò ní san fún bọ̀rọ̀, ọmọ bí yẹn ṣe máa gbẹ́sẹ̀ lé
gbèsè tíyàn bá jẹ tó ní fẹ́ san tó tún máa sàṣẹ́ni tó bá jẹ tó bá jẹ ní gbèsè pé kó gbàgbé tó bá ṣe bọ́ ọgbọ́n Ànábì ní inna Allaha la yumli lidh-dhalim Ọlọ́run máa di ẹlẹ́kẹ̀ ó máa tari ẹ̀ kọ́lé ó máa tari ẹ̀ ríṣe ó máa tari ẹ̀ ra mọ́tò ó máa ṣe gbogbo ntẹ́gbẹ́ ń ṣe Ànábì ní hatta idha akhadhahu àmọ́ tọ́lọ́run bá fẹ́ gbá ọmú báyìí tó fẹ́ mú ọ bí yẹn ṣe máa mú èkété lam yuflitihu kódà kò ní jí ọ bọ́ rárá yóò mú ọ níbi tó ní ti lè jábọ́. Allahu akbar Ọlọ́run sọ ní Al-Qur'ani pé waqti'a dabirul qawmil ladhina zalamu gbogbo alábòsí quti'a dabirul qawmil ladhina zalamu ìrù láti gé wọn báyìí á lọ gé wọn lọ́wọ́ gbẹ̀yìn láti lọ gé wọn. ìtumọ̀ ẹ̀ ní pé tá a bá fẹ́ bá alábòsí tá a bá fẹ́ bá wí ìgbẹ̀yìn ayé rẹ̀ láti yọ sí ibi tẹ́mi rẹ̀ ti balẹ̀ tó ti fẹ̀dọ̀ lérí òróòrè pé a ti mú jẹgbẹ́ àbòsí tá a ṣe tá a fi wọ 70 láyé tá a fi kú ọrọ̀ jọ tá a fi dọlọ́lá àsìkò tí ò lè tún ìgbìyànjú mi ṣe mọ́ kò lè tún ayé tuntun mi bẹ̀rẹ̀ mọ́ láwa ni ó bẹ̀rẹ̀ sí ní rárẹ̀ ayọ̀ àánú rẹ̀ kúrò lójú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tó kówó jọ fún wọn ní láàánú ẹ̀ àwọn ará yìí ó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ wọ́n ní pé ẹ sì ń wo bàbá yín rẹ̀ sí lè fún lówó oúnjẹ bàbá yín wá rẹ́ǹtì lé ń wò yìí gbogbo bí tí ń bá ń dé pátápátá tó yẹ kó ti máa bá àánú Ọlọ́run ọba pàdé kò ní bá àánú pàdé lẹ́ni tá a bá fẹ́ jẹ́ ń yà látàyé àbí ká jẹ́ ń yà lórí ọmọ kí gbogbo kíkọ̀kan mọ́ kíkankan mọ́ yẹn júnú gbogbo ọmọ tó bá bí nítorí pé ó ti fọ̀dọ́ ayé rẹ̀ ó ti fi bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ṣàbòsí tọ́nà bá dí mẹ́lòmíì àánú ó ṣèyàn pé kí náà ń ṣe tútù gbogbo ọ̀nà dí báyìí gbogbo tí ń rọrùn fẹ́ gbẹ̀rẹ̀ kí lè ti ń le fóun bẹ́ẹ̀ ló ti ṣàbòsí ni ó ti pa àwọn èèyàn lẹ́kún kódà bí tẹ́lòmíì ti ń ṣàbòsí kò fura mọ́ àbòsí pọ̀ tá à ń ṣe níbi alọ ayédélé ní táì fura mọ́ tẹ́sí pé níjọ́ tí wọ́n bá ń ṣàbò ẹni tí wọ́n bá ń ṣàbòsí yẹn fún ní ọmọ fílì ẹ̀ pé àbòsí ńlágbájá ṣe fún mi kò sì ṣe bí ìgbà pé òun ṣàbòsí àbòsí wa bá wa dé gbogbo section gbogbo sector àti gbogbo òpin tá a pín sí nínú ayé pátápátá lẹ́ni lẹ́ẹ̀tì mọ́ bá àbòsí pàdé ẹ̀ bá àbòsí pàdé lọ́dọ̀ aláàfáà ẹ̀ bá pàdé lọ́dọ̀ kódà ẹ̀ bá lọ́dọ̀ àwọn pásítọ̀ ẹ̀ bá pàdé lọ́dọ̀ alákọ̀wé ẹ̀ bá pàdé lọ́dọ̀ àwọn dókítọ̀ tí ó kọ oògùn tó nídìí fún ọ ní Nàìjíríà bẹ́ẹ̀ oògùn tó ní bùkátà sí ní ti ń ṣe ọ̀tọ̀ yóò sì kọ oògùn kan tó ní bùkátà sí nítorí fámásì tó ní o ti rà tí ń bẹ níwájú hospital òun náà ló ní fámásì ọ̀hún wọ́n sì sí inflate price ń bẹ àbòsí ni àbábòsí kọ́ dókítà yẹn náà ní ti ń wá wájú Ọlọ́run ó lẹ́kùn kan tí ń sun sọ́dọ̀ Ọlọ́run ọba tí ó máa sọ pé òun ń ṣàdúrà Ọlọ́run ò tí gbàdúrà òun kí ló dé tí ó máa challenge Ọlọ́run pé kí ló dé tóun ń ṣàdúrà tí Ọlọ́run ò tí gbàdúrà òun kò fúra mọ́ ipá bòsí lòun ń ṣe ó gbà ìpọ́rọ̀ ajé lásán ni tóun ń ṣe pé ó normal ẹ̀ẹ́rì lágbọ́n ni àwọn tán kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ láwọn lecturer universities oríṣiríṣi handout ó yẹ lọ sanwó kíní kan ẹ sanwó kíní in táwọn student yóò expect wọn mọ̀ yọ sí wọn lógìgì àbòsí lọ gbà lágbọ́n yẹn náà oríṣiríṣi fee oríṣiríṣi charges MTN lè wòsàn kó yọ owó lákàntì yín kó yọ ọtẹ nígbà tẹ lódù owó tán kan kó lọ ọlọ́pàá ò lè fi mú wọn Glo lè ṣe bẹ́ẹ̀ Airtel lè ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn network providers yẹn lè ṣe bẹ́ẹ̀ àbòsí ni àbòsí ti rampart ó ti wà everywhere ẹni wọn bá ṣàbòsí fún gan kò ti jọ lójúmọ́ òun náà kó ti nọ́mà járe tó bá kẹ́dùn ààrẹ láàrin wákàtí kan wákàtí méjì gbogbo yẹn ó ní ẹgbẹ́ kúrò lára wọn bá ṣe máa ń ṣe nìyẹn ayé ń ṣerú ẹ move on lòun náà bá rò pé kóun náà tún ṣàbòsí fẹ́ lómi náà kó wọn lọ nọ́mà gbogbo ìlú tàbòsí wa ti wá kárí ń bẹ̀ Ọlọ́run ní bí n ṣe máa mú wọn nù wàhíyà vọ́ọ́límọ̀ ìlú tó bá ti jẹ́ lu àbòsí bí n ṣe máa mú wọn nù inna akhadahu alimun shadid tí n bá dẹ̀ fẹ́ gbá wọn mú múmú náà máa le múmú náà máa lágbára múmú náà máa ní ẹ̀ta àtèrò nínú. Ọlọ́run ní inna fi dhalika la ayatan liman khafa adhabal akhirati dhalika yawmun majmu'un lahun nasu wa dhalika yawmun mashhud. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ti wá ṣàbòsí gbogbo ẹni tí ó bá ti mọ̀ọ́rẹ́ bóyá ṣàbòsí sọ́lọ́hún àbọ̀ ṣàbòsí sẹ́mi ara ẹ̀ àbọ̀ ṣàbòsí fọ́mọ ìlàkejì bíi tí máa bá wọn wídùn ní kó tó di pé mo tún máa bá wọn wíńdọ́ àkìyámọ̀ ìbáwí ayé ẹ wo bó ti bá wọn ìjọ Núhù wí tó ní kómi ó pa wọ́n rẹ́ ẹ wo bó ti bá àwọn ìjọ Ànábì Húdù wí tó ní kátẹ́gùn ó pa wọ́n rẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọ tí wọ́n lágbára jù wá lọ àwọn tán lówó lọ́wọ́ jù wá lọ àwọn tán máa yé gbé jù wá lọ àwọn scientist ìjọ náà táwọn náà ṣe bá yóò lè parẹ́ nígbà tọ́lọ́run ó mú wọn lọ́nà tó le ó mú wọn níbi tí wọn ò ní ti bọ́.
ọlọ́run sọ́nù súrátù Ibrahim pé wala tahsabanna Allaha ghafilan amma ya'malu zalimuna gbogbo ẹni tí bá ń ṣàbòsí ẹ má ṣe bọ́lọ́run orí o ẹni tí ó tilẹ̀kùn mọ́rí tí ń ṣàbòsí nínú òru nínú ilé ń bi tẹ́nìkan ò ti rí tí ń ba nǹkan jẹ́ ń bẹ̀ wala tahsabanna Allaha ghafilan amma ya'malu zalimuna iṣẹ́ gbogbo alábòsí kedere ló hàn sọ́lọ́run ọba tẹ́nìkan ò rí tẹ́nitọ́ ọba tiẹ̀ jẹ́ ẹni tó jalè rẹ̀ gbogbo ẹ̀ pátá lọ́lọ́run rí Ọlọ́run ní innama yu'akhiruhum liyawmin tashkhasu fihil absar tẹ́ bá rí tán lówó tẹ́ wá wò ká alágbájá yìí kò yẹ kó máa dáa fúnru rẹ̀ òbílẹ̀jẹ́ ni lágbájá yìí kò yẹ kó máa gbádùn ayé bí ti ń gbádùn ayé yìí òun lọ bà nǹkan báyìí jẹ́ yóò máa wá ta gbogbo olùgbàgbọ́ gbogbo ẹni òdodo yóò máa ta wọ́n lára Ọlọ́run ní ẹ má jẹ́ ó dùn yín innama yu'akhiruhum mọ́ ń lọ wọn lára ni liyawmin tashkhasu fihil absaru tí ó fi di ijọ́ kan tí gbogbo ojú ọmọ gbọ̀n pẹ̀pẹ̀ fọlọ́run ọba tashkhasu fihil absaru ń dọ́ àlùkìyàmọ̀ wọn ní pé kálukú ọmọ wò gbọ́n báyìí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ojú kálukú ọ̀fẹ́ lè yọ bọ́ọ̀lẹ̀ níbi tí kálukú ti mọ̀ wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà tọ́lọ́run ọba ti ṣèdájọ́ mọ́tẹ́rìnà nígbà tá a bá jáde nínú sàárè kálukú ọmọ gbọ̀n pẹ̀pẹ̀ kálukú ọmọ sáré pẹ̀pẹ̀ lọ síbi tí àákójọ sí tọ́lọ́run ti ṣèṣirò wa. mukuniru usim ọlọ́run tún describe bá ṣe rí njọ́ àlùkìyámọ̀ pé a máa nàgà báyìí ni a máa nàrùn báyìí. la yartadu ilayhim tarfum a máa wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ débi pé kódà àní lè ṣẹ́jú. wa afidatuhum hawa ọlọ́run ní ọkàn kálukú wọ́ pa sófo pé a ní láì dí àrárá irú ara wo lòun fẹ́ gbé yọ sí wa. wa andhirin nasa yawma yatihimul adhabu anabi kìlọ̀ fáwọn aráyé gbogbo ẹni tí ń gbọ́ wá sí ẹgbọ́ ìkìlọ̀ yawma yatihimul adhabu ọlọ́run níjọ́ kan ń bọ̀ wá ìyà ní ń bọ̀ wá ńjọ́ náà fayaqulu alladhina zalamu gbogbo ẹni tó bá lábòsí lọ́rùn gbogbo ẹni tó jẹ́wọ́ olówó tí ọ̀sán tó fi lọ́ bọ́ lọ́hún Allahu akbar wọn là nàbì sallallahu alayhi wa sallam kì í kírun sẹ́ni tó bá ní gbèsè lọ́rùn kì í kírun sí wọn lára kó tó dípa nàbì fún rẹ̀ mọ́ wá bá wọn san gbèsè o níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀sìn tábàtà ní pé òkú kan kú wọn á pa nàbì ànàbì ò ní sọ ní gbèsè lọ́rùn àbí ò ní gbèsè lọ́rùn bá ló ní gbèsè lọ́rùn ànàbì ò ní ẹ máa lọ yanjú ẹ̀ ẹni ànàbì bá kírun sí lára ó dẹni ìkẹ́ ó dẹni ìgẹ̀ nígbà tó bá má ànàbì má lè kírun sí tọ́ra lábòsí ni ó ṣe nìkan lábòsí lọ bọ́lọ́ ni pé ó ní gbèsè lọ́rùn gbèsè tó lágbára àti san tó san tó ẹlòmíì káàkùn nǹkan fáàrí kí a kò tí ì dàmí láàmú kò tí ì béèrè jẹ́ ń fowó yìí ṣe bùkátà míì àbówó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ mọ́lẹ̀ kò wọ́n mọ̀ pé òun lówó lọ́wọ́ rẹ̀ kò mọ̀ pé òun ní property lọ́wọ́ rẹ̀ àbílẹ̀ onílẹ̀ tó gbà dúkìá onídúkìá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó parẹ́ sí ọ lọ́wọ́ kí kálukú náà máa rò ní dédé àkókò yìí pé sóun nírú nǹkan bẹ́ẹ̀ lẹ́rù àbó ní nǹkan bẹ́ẹ̀ lẹ́rù ṣẹ́rẹ́ opportunity tọ́lọ́ ń fẹ́mi àti ẹ nípa àṣemí lókè àṣemí lọlẹ̀ láti lè ṣàtúnṣe ní o ìfẹ́ àti ṣàtúnṣe lọ́lọ́run ní sí wa lójú fún wa lẹ́mìí gígùn àwọn tó ti kú tí wọ́n ti lọ bọ́lọ̀ wọ́n ń sunkún ẹ̀mí wọ́n ń sunkún àti padà wá sílé ayé pé kọ́lọ́run tiẹ̀ fáwọn ní mómẹ́ǹtì kékeré kan wákàtí kan péré láti wálé ayé láti wá ṣàtúnṣe time value ká mọ mí lókè mí lọlẹ̀ àwọn nìkan ni wọ́n mọ̀ àwa tá à ń bẹ láyé ò mọ value time wa gẹ́gẹ́ náà ní pé ká lè fi túbà ká lè fi ṣàtúnṣe gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wa pé mo ṣàbòsí báyìí nígbà báyìí rí mo ṣàbòsí báyìí nígbà báyìí rí ẹ jẹ́ n tètè ṣàtúnṣe rẹ̀ kí n tó lọ bọ́ lọ́hùn. Ànábì kì í kírun sáwọn tó bá ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n bá gbé mi bẹ́ẹ̀ tó fi lọ bọ́ lọ́hùn Ànábì kì í kírun sí wọn lára. Ọlọ́run ní yawma yatihimul azab ìyà ń bọ̀ wá níjọ́ kan fayaqulu alladhina zalamu gbogbo alábòsí ọmọ sọ pé rabbana akhirna ila ajalin qaribin Ọlọ́run ò sì lọ wa lára dáwà padà sílé ayé kò fún wa táìmù díẹ̀ nùjí dáátàkà wá sí tá a gbọ́ láyé tá a lò ó wá sí tó gbọ́gbọ́gbọ́ tó tiẹ̀ fi ṣiṣẹ́ ṣe nùjí dáátàkà alábòsí ọmọ sọ fọlọ́n jálùkì àmọ́ pé gbogbo wá sí yẹn pápátá lálọ́ lò tá a bá délé ayé wà ná tẹ̀bí rùsùlà gbọdọ̀ súnà àwọn ànábì Ọlọ́run látẹ̀lé àní fìkan lẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ jálùkì àmọ́ lẹ́yìn tán bá ti fayé lẹ̀ Ọlọ́run ní awalam takunu aqsamtum min qablu ma lakum min zawal awalam takunu aqsamtum min qabl ṣe bẹ́ẹ̀ ti búra rí
ṣe bẹ́ẹ̀ ti fi gbogbo ẹnu sọ̀rọ̀ rí njọ́ tẹ́ ń bẹ láyé pé má làkún min zawalin pé kò ní sí ṣirò ẹ ti ṣe ilé ayé bìgbà pé ẹ̀ ní kú mọ́ ẹ ṣe ilé ayé bìgbà pé ẹ̀ ní jẹ́jọ́ fọlọ́wọn ọba mọ́. wasakantum fi masakini alladhina zalamu anfusahum ìwọ náà àwọn bàbá tiẹ̀ ilẹ̀ wọn fi ilẹ̀ fún ojogún ilẹ̀ ọmọ onílẹ̀ ni ọ́ weye aburú weye àgbákò tọ́mọ onílẹ̀ máa ń ṣe látara àbòsí nílẹ̀ wa nílẹ̀ dúdú nílẹ̀ Nàìjíríà lápapọ̀ wọ́n talẹ̀ kan fún yàn méje wọ́n lè talẹ̀ kan fún yàn márùn wọ́n gbowó ọ̀tọ̀ọ̀tọ̀ kódà ẹni tọ́ta afẹ́ nìkan náà ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò tí ọmọ yọjú tí ó ní ẹ sanwó foundation ẹ tún sanwó foundation lọ́tọ̀ ẹ sanwó nǹkan ẹfẹ́ kanlé ẹ sanwó nǹkan ẹfẹ́ ṣe roofing ẹ sanwó nǹkan ẹ dákun gbogbo owó yẹn ń bolo ti rí àbòsí ni bẹ́ẹ̀ sì san fún yọ yarí mọ́ yín lọ́wọ́ lẹ́yìn tó ti talé tó ti lóhun yọ̀ǹda rẹ̀ fún yín pẹ́yìn lẹ́nilé yóò tún máa yọjú lóòrèkóòrè nkí ẹ bá òun mówó báyìí ẹ bá òun mówó báyìí ẹ bá òun mówó kan báyìí gbogbo orú bẹ́ẹ̀ táwọn èèyàn ti gbà lọ gbáà gbogbo orú bẹ́ẹ̀ táwọn èèyàn ti jẹ lọ gbáà gbogbo ẹ̀ pátápátá láfi jábọ̀ fọlọ́wọn ọba njọ́ àkìyàmọ̀ kò sí ní jẹ́yìn ọ̀rọ̀ náà lọ bí yẹn gbàwẹ̀ Ramadan jù bẹ́ẹ̀ lọ ńlọ́ padà fi san gbogbo àbòsí tó ṣe láyé bó kírun jù bẹ́ẹ̀ lọ ọ́ padà fi rún rẹ san àbòsí tó ṣe láyé nítorí pé gbogbo ẹni abáṣàbòsí fún níta Nabi sallallahu alaihi wasallam sọ fún wa ní pé bá dijọ́ àkìyàmọ̀ irun rẹ àwẹ̀ rẹ sàárà rẹ gbogbo dáadáa tó ṣe ni wọ́n mọ̀ fi san fún wọn torí kò ṣeé san mọ́ kò sówó mọ́ tó lè fi san kò sí ilẹ̀ tó lè sọ pé ó yá gbalẹ̀ rẹ padà ilé rẹ tí mo gbà lọ́wọ́ rẹ gbà á padà dúkìá rẹ rèé gbà á padà àmọ́nà rẹ rèé gbà á padà kò sí mọ́ nígbà tí ọ̀wá sówó mọ́ kú kí kálukú ọmọ fi ṣe gbogbo wàhálà tó ṣe láyé tó yẹ kó gbé wà lìjánà yóò máa fi san gbèsè yóò máa fi san gbogbo àwọn tó ṣàbòsí fún yóò máa fi san fún wọn nígbà tí iṣẹ́ rẹ bá tán tí ó bá ṣiṣẹ́ rí mọ́ wa idha faniyat hasanatuhu ukhidha min sayyi'atihim wọ́n máa wá mú nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn tọ̀hún gbáyé ṣe tí wọ́n mọ̀ sí ṣìnà tó gbáyé ṣe wọ́n wá gbé sínú iṣẹ́ tiẹ̀ báyìí wo ò sì ṣe ṣìnà rí ẹnu pò ti lu jìbìtì ilẹ̀ rí o lù ní jìbìtì ilẹ̀ gbogbo dáadáa tó ṣe wọ́n ti distribute ẹ̀ fáwọn tó lù ní jìbìtì owó jìbìtì ilẹ̀ jìbìtì ara gbogbo orú àbòsí ọlọ́kan ọ̀jọ̀kan nígbà wọn bá distribute ẹ̀ tán kò sí Ramadan mọ́ kò sáwẹ̀ mọ́ kò sí irun mọ́ kò sí sàárà mọ́ wọ́n máa wá gbé ní tí àwọn ṣe wọ́n máa gbé sí ọlọ́run wọ́n máa gbé àbòsí wọn sí ọlọ́run wọ́n máa gbé irọ́ tán gbáyé pa sínú iṣẹ́ tiẹ̀ títí iṣẹ́ búrú yóò fi wá pọ̀ tó fi dọ́mọ náà lọ́mọ ṣe wá lọ́mọ náà ó tó bẹ̀rù ọlọ́run ní tó bá dijọ́ náà a máa fèsì fún gbogbo alábòsí pé ṣe bẹ́yìn ti sọ pé ẹ ti fọwọ́ lálẹ́ ń pẹ́ ní fayélẹ̀ ń pẹ́ ní kú mọ́ wasakantum fi masakini alladhina zalamu anfusahum ìgbà tẹ́ ẹ tún gbélé ayé náà ìlú tẹ́ ẹ gbé ẹgbẹ́lu àwọn nǹkan tán ti ṣàbòsí rí ẹgbẹ́lu àwọn nǹkan tán ti ṣàbòsí rí kìí ṣẹ̀yìn lẹ́ẹ̀kọ́kọ́ gbélé ayé ẹrẹ́ rí pa àwọn èèyàn tó ṣáájú yín tí wọ́n ti ṣàbòsí rí watabayyana lakum kayfa fa'alna bihim a sì pìtàn fún yín bá a pìtàn jọ Núhù fún yín pé àwọn kan ti gbébi tẹ́ ẹ gbé yìí rí tán ṣàbòsí bá a ṣe pa wọ́n rẹ́ nì ṣe bó yẹ kí kòtò tára wájú jì sí ara wájú tó jìn sí kòtò ṣe bó yẹ kó kárẹ́ ẹ̀yìn lọ́gbọ́n kẹ́ẹ̀tì ibẹ̀ mú làákà yìí pé àwọn ará wájú ṣàbòsí fọlọ́run ọlọ́run pìtàn wọn fún wa kò yẹ káwa ará ẹ̀yìn náà tún tẹsẹ̀ bọ́ bí wọ́n tẹsẹ̀ bọ̀ wọ́n ọlọ́run ní watabayyana lakum kayfa fa'alna bihim ẹ ráàrí dájú bá a ṣe ṣe wọ́n irú àrà tá a fi wọ́n dá àwọn ìjọ Húdù ìjọ Sọ́líhù ìjọ Ànábì Ṣuaibu wa darabna lakumul amthala àtúwá fún yín lóríṣiríṣi àpèjúwe àpòwé ọ̀rọ̀ fún yín a fi Kùránì ránṣẹ́ sí yín ọlọ́ni wà kọ́ dímà kárù makarahum wà ń dà láì makiruhum wà ń ká nà makiruhum litazula lamini oljibal wọ́n dọ́gbọ́n wọ́n dètè alábòsí yóò dọ́gbọ́n yóò dètè níjọ́ tí ń bẹ láyé láti lè rò pé òun gbọ́n ẹ ti dọ́gbọ́n tí níjọ́ tẹ́ ń bẹ láyé ọlọ́ni àwa náà wá fẹ́ dọ́gbọ́n fún yín lénìí a fẹ́ jẹ́ ẹ̀mọ́ ikú ọgbọ́n yín ò tó nǹkan kan wà ń ká nà makiruhum litazula lamini oljibal níjọ́ tẹ́ dọ́gbọ́n náà ẹ dáadáa ọfẹ lójú yín ọfẹ dàbí ìgbà pé ẹgbẹ́ débi kẹ́ ẹ fi ète àtọgbọ́n àti agbárí pé mo lè gbáyàn mo lè tààyàn ọgbọ́n rẹ fẹ́ lè múùvù àpáta kúrò níbi tí àpáta wà ọgbọ́n débẹ̀ gbogbo ọgbọ́n rẹ ti wá dagọ̀ lẹ́ni. ọlọ́ni fala tahsabannallaha mukhlifa wa'di rusulahu innallaha azizun dhuntiqam àdéhùn tọ́lọ́run ṣe ń pé máa gbẹ̀san lára gbogbo alábòsí ẹ má ṣe bí ọlọ́run ó yà pàdé òun ń bọ̀ wá mú ṣe bọ́ pẹ́ bóyá
ó lè pẹ́ sójú ẹni tí ń ṣàbòsí àmọ́ bọ́ pẹ́ bóyá Ọlọ́run ó mú alábòsí níbi tí ò ní ti lè bọ́. àyà ta tú débẹ̀ ó níbi akéwúdé tọ́lọ́run ti ní inna akhadahu alimun shadid tọ́lọ́run bá fẹ́ mú gbogbo alábòsí múmú tó le múmú tó ní nira nú múmú tó lébi nú múmú tó ní wàhálà nú ni mọ̀ mú Ọlọ́run mọ̀ mú wa o gbogbo yìí tá a ti ṣe sẹ́yìn Ọlọ́run foríjìn wá. inna fi dhalika la ayata liman khafa adhabal akhirati ìtàn tá a pa yìí gbogbo ọ̀rọ̀ tá a sọ sẹ́yìn yìí látẹ̀rí ìtàn Nuhu àti gbogbo àwọn ànábì Ọlọ́run ọba yòókù Ọlọ́run ní inna fi dhalika la ayata àmì ń bẹ́ńbẹ́ àríwòye ń bẹ́ńbẹ́ liman khafa adhabal akhirati fẹ́ni ẹ̀rú jọ́ àlùkìyámà bá ń bà ń pẹ́ ọba tó fi wọ́n dára tó báyìí látàyé ìyà tó jù bẹ́ẹ̀ lọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá di jọ́ àlùkìyámà. dhalika yawmun majmu'un lahun nas ìjọ́ àlùkìyámà yìí gbogbo èèyàn lákòjọ ńjọ́ náà kò ní í ṣẹ́kù ẹnìkan gbogbo ẹni tí ń ṣàbòsí ń kọ̀rọ̀ gbogbo ẹni tí ń ṣe nǹkan kan nípamọ́ tó ń sọ pé mi ò fẹ́ káṣírí mi ó tú sọ́wọ́ èèyàn 5 ó fẹ́ káṣírí èrè ó tú sọ́wọ́ èèyàn 10 òun ti ju èèyàn 20 péré òun ti torí èèyàn 20 tó ju ó tì òun wájú wọn òun ṣe nǹkan nípamọ́ ọmọ ìpọ́nlọ́ wọn padà tú sí gbangba níjọ́ téèyàn billions àwọn èèyàn 20 tó ń tijú láyé yìí náà wà ń bẹ àwọn tó tún jù bẹ́ẹ̀ ló tù wá wà ń bẹ ara wájú wà ń bẹ tó bá láyé àwọn ará ẹ̀yìn táwọn náà bọ́ láyé gbogbo náà wà ń bẹ àṣírí ọmọ wa di gbangba. dhalika yawmun majmu'un lahun nas ọjọ́ tá à ń sọ yìí gbogbo ènìyàn lákòjọ ẹnìkan ò ní escape ọjọ́ náà wọ́n lẹ́nìkan gbìyànjú àti escape ń pé òun fẹ́ ṣe débi pé Ọlọ́run ò ní rí òun gbé dìde tó bá dijọ́ àlùkìyámà wọ́n fìtàn náà ti sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n láńlá ànábì ní arákùnrin kan ṣẹlọ́hun ẹ̀ṣẹ̀ náà wàá mú lẹ́wù ọ̀pọ̀ débi tóun náà ti rò pé níbi òun bẹ́ṣẹ̀ dé yẹ ẹ̀dọ́ òun ò lè bá yọ́nú Ọlọ́run pàdé àfi kóun ó sa gbogbo agbára àti gbogbo ọgbọ́n àti gbogbo ète kóun rí pọ́lọ́run ò rí òun gbé dìde o tó bẹ́ẹ̀ lè gbé òun dìde ìyà tí ó fi jẹun kò ní bọ́ báyìí ló mà. Ànábì sallallahu alaihi wasallam wa ni ó wá sọ àsọkalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ pé tí n bá ti kú ẹ ṣá dáná sun òkú mi ẹ má sin mí sílẹ̀ ńlẹ̀ o yóò rọrùn fọ́lọ́run àti gbé mi dìde o ẹ bá sin mí yóò rọrùn fún Ọlọ́run àti gbé mi dìde bẹ́ẹ̀ sọ mí sódò yóò rọrùn fọ́lọ́run àti sọ pé kódò gbé mi wá níta ṣe ni pé ẹ dáná sun mí títí tí ń fi di eérú ẹ má jẹ́ kégun kankan ṣẹ́kù ẹ rí i pé gbogbo ẹ jóná gbogbo ẹ di eérú ẹ wá palẹ̀ mọ́ eérú yẹn lódindi ẹ da díẹ̀ sódò kẹ́ ẹ sì dá mélòó kan bẹ̀ sí atẹ́gùn lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ́hun ò ní rí mi gbé dìde tó bá dijọ́ àlùkìyámà nítorí ibi tí mo ṣẹ́ dé yìí lágbà ìyìn sì rò pé tí n bá túbá bóyá yọ gbà. Ànábì sallallahu alaihi wasallam ní tó bá dijọ́ àlùkìyámà Ọlọ́run wá gbé arákùnrin náà dìde Ọlọ́run ó sọ fún odò tí wọ́n da eérú sí pé odò mú eérú tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ wá nígbà tí ẹ̀dọ́ Ọlọ́run ń lodò tí ò gbọdọ̀ mọ́ gbọ́rọ̀ sọba tó ní lẹ́nu yóò dá gbogbo eérú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ padà gbogbo tí ń bẹ ní tó fi méè kánná tí wọ́n mi nìyẹn gé tó rì mọ́lẹ̀ rí gbogbo ẹ̀ pàápàá ní ilẹ̀ ó dá padà gbogbo ń tá a rì mọ́nú ilẹ̀ pàápàá wa akhrajatil ardu athqalaha gbogbo ń tọ́mi ènìyàn tọ́jú sínú ilẹ̀ pàápàá àti tó tọ́jú sínú atẹ́gùn àti tó fẹ́ mátẹ́gùn lára àti tó kàn mọ́gi gbogbo ẹ̀ pàápàá ní ó jáde sí ọ níjọ́ àlùkìyámà kò sí ní tí ó pamọ́ la takhfa minkum khafiya tó bá dijọ́ àlùkìyámà nkẹ́kàn kò ní pamọ́ lára ọmọ ènìyàn gbogbo ẹ̀ ní ó hàn kedere gbogbo ẹ̀ ní ó padà wá síbi tí ó yẹ kó wà gbogbo orun tó gérí gbogbo èékánná tó gérí gbogbo ẹ̀ padà wá á tún ọ̀dá lódindi. Ànábì sallallahu alaihi wasallam ní Ọlọ́run sọ fún atẹ́gùn kó mú gbogbo in tí wọ́n fẹ́ sínú atẹ́gùn wá ìyẹn eérú òkú arákùnrin yìí kátẹ́gùn ó dá padà yóò dá gbogbo ẹ̀ padà láì ní dín kan odò náà dá tiẹ̀ padà láì ní dín kan Ọlọ́run wà ní kí gbogbo ó fọmúléètì padà kó padà sí arákùnrin náà Ọlọ́run wà gbé dìde tó bá rí rẹ̀ níjọ́ àlùkìyámà yóò máa ṣe mọ̀ Ọlọ́run wà béèrè lọ́wọ́ rẹ̀ pé èyí ṣe tó dẹ́rú ara tó dáhùn èyí ṣe tó dáa kí ló rò débẹ̀ kí ló ṣe ọ́ tó fi ṣe bẹ́ẹ̀ yóò máa ní ẹ̀rù Ọlọ́run ọba ló bà mí pé ojú ò mo fẹ́ fi bọ́ pàdé níbi tí mo ṣe ọ́ dé níbi tí mo balẹ̀ jẹ́ dé tí mo ṣàbòsí dé kò sírù rẹ̀ ẹ̀ṣẹ̀ tí mi ò dánwò ẹ̀rù rẹ̀ bà mí pé ojú ò mo fẹ́ fi bọ́ pàdé ní mo fi rò pé kí n dá bí ọgbọ́n ní pé bóyá tí wọ́n bá dáná sun òkú mi tí wọ́n da eérú mi sí díẹ̀ sódò tán da díẹ̀ sátẹ́gùn kò ní rọrùn fún àti rí mi gbé dìde
ọlọ́run wa ni tó bá jẹ́ pé ruwa náà ló bá ọ tó bá yẹ sí pé tàn máa tẹ́ra foríjì wa náà ni ń bẹ lọ́kàn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ló pìtàn náà o ọlọ́run wa yọ̀ǹda fún kó máa wà àlìjánnà ọlọ́run má ṣà foríjì àwa náà ọlọ́run má ṣà kẹ́ wa. kí la fẹ́ lò ní pé yawmun majmu'un lahun nas ńjọ́ náà ńjọ́ alkiyama kò sẹ́ni tọ́lọ́run ò ní mú wa kò sẹ́nìkan tí ó rí bí escape àbí sápamọ́ síbi kan kò bá jẹ́ ní rí ọlọ́run ní wa dhalika yawmun mashhud gbogbo kálukú níjọ́ náà ó ṣojú gbogbo kálukú ní ó present ń bẹ nígbà tọ́lọ́ ní wa dhalika yawmun mashhud ìjọ́ náà ó ṣojú kálukú ìyẹn ni pé yóò ṣojú gbogbo kò síjọ́ òun nínú ayé láti jọ́ táyé ti bẹ̀rẹ̀ tọ́mọ ànábì ádámà ti dáṣẹ̀ délé ayé títí díjọ́ táyé ó parí kò sí yawmun mashhud kò síjọ́ kan tí gbogbo wa pátápátá jọ tí ó tájọ witness ẹ̀ báyìí àwọn kan ti kú èní tá ń gbàwẹ̀ yìí lọ́dọ̀ àwọn tí wọ́n ti sínú àtàwọn tá a ti sínú níbi tá a wà ìjọ́ kan ni tí ò ṣojú gbogbo àwọn tó ti kú lánàá yìí àtàwọn tó ti kú sẹ́yìn bẹ́ẹ̀ kò ṣojú wọn kò bá wọn láyé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí sáyé lọ́la èní ò ṣojú wọn ajásípàwọ̀ kan lè ní ṣojú kò ṣojú àwọn kan tán ti lọ kò ṣojú àwọn míì tí wọ́n ń bọ̀ wálé ayé kìí ṣe yawmun mashhud kò pé gbogbo wo ò péjú jọ ṣe ní ọmọ ènìyàn dóódó ọmọ ànábì ádámù ò ní jọ péjú ṣe jọ kan láyé títí tá yóò fi parẹ́ ìjọ alkiyama ní gbogbo wo péjú àwọn tó ti lọ wà ń bẹ àwọn tá a wà láyé lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ń bẹ àwọn tí ń bọ̀ láyé tí wọ́n ní báwa náà láyé gbogbo wọn pátápátá wọn wà ń bẹ ọlọ́run fi péjọ náà ní yawmun mashhud ìjọ tí ó ṣojú kálukú tẹ́nìkan ò ní yọlẹ̀ ọlọ́run ní wa ma nu'akhiruhu illa li ajalin ma'dudin kò sí tó já máa lọ ìjọ náà lára bí èsè pé ó ti níjọ́ tá a fún un níjọ́ tá a ṣẹ̀dá ọmọ ènìyàn níjọ́ tá a ṣẹ̀dá ọmọ ènìyàn tá a ṣètò ayé ká tó dọ́mọ ènìyàn láti ṣètò láti pè bùbú pé ìgbà báyìí láṣẹ gbéǹde àwa ní tìtorí ìbàjẹ́ tọ́mọ ènìyàn ń ṣe àbí ká tìtorí ọmọ ènìyàn tí ń challenge ọlọ́run ọba pé àti ẹ̀fẹ́ rí jọ́àlì kìámọ̀ yẹn báyìí ká wá fast forward ẹ̀ a kì í fast forward ó ti níjọ́ tá a fún un wàmánu àkírùhù kò sí tí ò jẹ́ kálíkìámù ó ti ìṣẹ̀lẹ̀ tọ́ta yọ wípé ìlàlẹ̀ ajalè màdùdìn ó ti níjọ́ tá a kà fún ìjọ yẹn dẹ̀ níye kọ̀ pẹ́ ojú ọmọ ènìyàn lọ́pẹ́ sì kìí ṣejọ́ tọ́pẹ́ ọlọ́mọ ṣàfijọ́ náà bu ìkún wa ọlọ́mọ mọ́ fi wá sínú àwọn tó yẹ̀yẹ́ ńjọ́ àlìkìámà wàlá tukhzina yawma yub'asuna ńjọ́ tó bá ṣe gbéǹde wa ọlọ́mọ mọ́ fi wá sínú àwọn tó dojútì mọ́ fi wá sínú ọmọ náà ọlọ́wọ́n ọba ìgbìyànjú là ń ṣe láti lè rí yọ́nú rẹ̀ ìgbìyànjú là ń ṣe láti lè ráforíjìn rẹ̀ gbogbo ìgbìyànjú wa jẹ́ abambi tó lérè o bẹ̀rẹ̀ látòrí àwẹ̀ tá à ń gbà àwẹ̀ Ramadan Ọlọ́run má jẹ́ àgbà lásán má jẹ́ àfibi panú lásán Ọlọ́run jẹ́ àbá nínú iṣẹ́ ládàá wa kó tóbi ju bá a ṣe lérò lọ tó fi wá dórí ìrun wákàtí márààrún tá à ń kí fún Ọlọ́run tó fi wá dórí gbogbo náfìlà tá à ń ṣe fún Ọlọ́run lóru àtọ̀sán ẹni tí ń ṣe sàárà ẹni tí ń fúnni jẹ ẹni tí ń boni láṣẹ àtẹni tó fẹ́ ṣe tí ò ní lọ́wọ́ ẹni tí ń tọ́jú òbí rẹ̀ gbogbo wa tá à ń wù pátá láti fi lè bá àánú Ọlọ́run ọba pàdé Ọlọ́run jábá kẹ́ rẹ̀ pàdé ńbẹ̀ jábá nínú iṣẹ́ ládàá wa kó tóbi ju bá a ṣe lérò lọ yọ́nú sí wa látàyé kó tó dijọ́ àlkìyámà foríjìn wa látàyé kó tó dijọ́ àlkìyámà bò wá láṣìírí láyé kó tó dijọ́ àlkìyámà wá tò wá sínú sáfù àwọn ànábì Ọlọ́run tò wá sínú sáfù àwọn ẹni ire jábá wọn wọlé ọlá jábá wọn wọlé ọlá wala la ilaha illallah wala muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين